Òde lásìkò èèyàn wà nílé lóko àti lẹ́yìn odi ṣáà ti mọ̀ wípé bó ṣe ń lọ nígboro ayé tó ti di gbàgbós lọ́tùn lósì òun náà ni àwa ó máa mú wá fún yín o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Yèyé Mẹ́sọ̀ sọ jáde lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú ìyàwó ẹ̀ sí Olùmìnì lórí ọ̀rọ̀ pé àwọn bímọ wọn ò bímọ yìí òun náà ló fà á tí Lizzy Anjorin Yèyé Mẹ́sọ̀ tó fi bọ́ta wá ò tó sọ wípé ṣe lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí wípé ohun tí ò yé àwọn ènìyàn ló pọ̀ ju nǹkan tó yé wọn lọ pàápàá jùlọ ní agboolé àwọn òṣèré tíátà lórí bó ṣe jẹ́ wípé wọ́n mú bàbá Ìjẹ̀ṣà fẹ́ fi ilé ayé sú bẹ́ẹ̀ ló ń fi ilé ayé ní lára látàrí wípé kò bá wọn fọwọ́sowọ́ papọ̀ láti ṣe kíni láti darapọ̀ mọ́ kánkọ́ọ̀sì wọn ló fà á tí Ìjẹ̀ṣà fi ń jẹ ìyà tó ń jẹ yìí ó ní kò sí nǹkan méjì tó fà á ju wípé bàbá Ìjẹ̀ṣà kọ̀ láti bá wọn fọwọ́sowọ́ papọ̀ lọ ni ó wá ní pé kódà kí ẹ lè mọ̀ ní wọ́n ti ṣí WhatsApp group nílẹ̀ tó jẹ́ wípé wọ́n fi ń ṣe ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ayé bàbá Ìjẹ̀ṣà wọn ni gẹ́gẹ́ bí àwọn bíi Ìyábọ̀ Òjó àti àwọn míì ó ní wọ́n ti mọ̀ wípé gbàgbós máa padà ṣẹlẹ̀ nígbà tí òun náà ti rí pé Lumi ti post baby shower lòun tí mo wípé gbàgbós ti fẹ́ ṣẹlẹ̀ láàrin CEO Lumi pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà àti àwọn tí wọ́n jẹ́ ọ̀tá bàbá Ìjẹ̀ṣà ó wá ní wípé gbogbo nǹkan òun náà ni wọ́n fi ń wá kí ilé ayé oṣù bàbá Ìjẹ̀ṣà pé wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó yọ kúrò nínú ewu òun ló fà á tí wọ́n ṣe tún wá ọ̀nà míì láti lè gba ẹ̀mí lẹ́nu ẹ̀ pé tígbà tó bá frustrate ẹ̀ ó ṣeé ṣe kí arákùnrin ọ̀hún kí ìrònú àti epo orú ọkàn kó borí ẹ̀mí arákùnrin yìí ó wá ní pé tóun bá sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ ní agboolé tíátà pé kí ẹ má yiri ẹ̀ wò torí wọ́n ní pé pàápàá jùlọ ọmọ princess ní àsìkò ọ̀hún tí wọ́n sọ ọ̀rọ̀ yìí wọ́n ní ọmọ ìtì jẹ́ ọdún 23 nítorí pé Ìyábọ̀ Òjó dìídì fẹ́ dá sẹ̀ríà fún bàbá Ìjẹ̀ṣà òun ló fà á tí ó fi gbìyànjú láti fi arákùnrin ọ̀hún láre àti láti fi ṣẹ̀sín ó ní wípé òun sọ fún bàbá Ìjẹ̀ṣà àti CEO Lumi pé kí wọ́n má ṣe kíni kí wọ́n má gbé ọmọ òun wá sí orí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ó ní ó dùn torí pé wọ́n kọ̀ jáde bẹ́ẹ̀ ni wọn sì gbọ́ sí òun lẹ́nu òun ló fà á tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fa àwọn káàkiri tí ó fi di oní gbàgbós lọ́tún gbàgbós lósì náà ló wá fà á tí àwọn ènìyàn náà tí wọ́n jẹ́ akẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà tó bẹ̀rẹ̀ sí ní jáde wá tí wọ́n sì ń sọ òdodo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún o bákan náà ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Lánrè Adédìwúrà òun náà jáde tán o níbi tí ó ti sọ sí ojú òpó ayélujára wípé ṣe rí gbogbo àwọn tí wọ́n pè bàbá Ìjẹ̀ṣà kó wá ta kó wá sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ní alábòsí ló pọ̀ jù nínú àwọn tí wọ́n bàbá Ìjẹ̀ṣà pé kó wá sọ bọ́rọ̀ ṣe jẹ́ o wípé wọ́n filẹ̀ láàrin oṣù méje ó dẹ̀ lóyún ìyàwó lóyún ó tún bímọ láàrin oṣù méje pé ó túmọ̀ sí wípé àsìkò tí wọ́n wà nínú ẹ̀wọ̀n yìí màkàrúrù kan ṣẹlẹ̀ ó wá ní pé gẹ́gẹ́ bí tòun wá fi dídà tòun o ọ̀rọ̀ tó wà nínú Bíbélì lòun ó tẹ̀lé nígbà tí Jésù olùgbàlà aráyé sọ wípé ẹnikẹ́ni tí ò bá sì dárú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ rí kó ju òkò pa arábìnrin kan nínú Bíbélì ó ní pé gbogbo wa pátá lẹ́lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ tí olùkúlùkù kọ̀ fi ń gbà ṣẹ̀ṣẹ̀ òun ló yàtọ̀ ó wá ní pé bí wọ́n ṣe ń bá a lọ yìí tí ìbàjẹ́ bàbá Ìjẹ̀ṣà ti jáde lágbére fáyé látàrí ìdùnnú àti wàhálà tó borí ẹ̀mí ẹ̀ ó ní ẹ̀ ti rí pé wọ́n kọ RIP lọ́tún rest in peace lọ́sì tí wọ́n sì máa fi àwọn ọ̀rọ̀ dúdùn fi máa gbà ń dì tó túmọ̀ sí wípé àwọn èèyàn ò fẹ́ ọ láyé ṣùgbọ́n òkú èèyàn náà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń celebrate ó wá ní pé kì í ṣe wípé òun bu ọwọ́ lu ìwà tí ò dá o ṣùgbọ́n kí gbogbo wa kí ayé dájọ́ tí ò bá ti yẹ ká máa dá kí a sì fi gbogbo lẹ̀ sílẹ̀ fún Ọlọ́run bẹ́ẹ̀ ló kí wọn wípé wọ́n kú oríire wọn tuntun ayọ̀ àbàrà tíntín tó wọlé yìí wípé inú wọn ó dùn kálẹ̀ o bẹ́ẹ̀ ni Ọlọ́run ó wo ọmọ yìí tí ó dà sí òun náà ní Lánrè Adédìwúrà náà tó fi tiẹ̀ sí lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú ọmọ tuntun tí ó ṣẹ̀ bí àti